Ṣé rí iṣẹ́ eléyìí tí mo fẹ́ fún yín, iṣẹ́ tá a fi ń gbàlejò, tá a fi ń ní kọ́sítọ́mà alálùbáríkà. Ìwọ tó bá mọ̀ pé iṣẹ́ ọwọ́ ẹ dá ẹ lójú, ó dá gáńjíá lórí nǹkan tó ń ṣe, ó dúró re nídìí nǹkan tó ń ṣe. Bóyá àwọn tó jókòó tó ń dálejò lóhùn ní o. Bóyá àwọn tó jókòó tó ń dálejò lóhùn ní o. Bóyá onítajà ní ẹ o, oníṣòwò ní ẹ, oníṣẹ́ ọwọ́ ní ẹ, torí pé iṣẹ́ ọwọ́ ẹ dá ẹ lójú ni o. Torí pé tá a bá ń sọ nípa pé kọ́sítọ́mà náà, ká ní kọ́sítọ́mà alálùbáríkà, ká ní kọ́sítọ́mà gidi, kó máa patronize wa. Ó dìpẹ́ǹdì lórí nǹkan tó bá gbé kalẹ̀. Tó bá gbérọ́ kalẹ̀, o ò lè rí kọ́sítọ́mà kankan o. Ẹ jẹ́ n fi yẹn sọ̀rọ̀ ìṣítí fún yín. Ibi tí mo wá ń bọ̀ gan-an nìyí. Ṣé rí iṣẹ́ tí mo fẹ́ filẹ̀ yìí? Iṣẹ́ tí mo fẹ́ filẹ̀ yìí, àwúre, iṣẹ́ ńlá gidi tá a fi ń rí kọ́sítọ́mà ni. Bàbá mi kan, àwọn bàbá mi ní bàbá rere, bàbá gidi, tí ọba mi òrìṣà òkè tó túbọ̀ máa bá mi fún wọn ní ẹ̀mí gígùn àti àlàáfíà lórí ilẹ̀ alàyè yìí. Àwọn ló fún mi níṣẹ́ yìí. Iṣẹ́ eléyìí ò kì í ṣe iṣẹ́ tí mo jogún nínú àkáǹtì àwọn baba ńlá mi o. Bàbá mi, àwọn aládùúrótì mi lóde ayé, tó ní bàbá kú, àwọn ló fún mi o. Nǹkan tí mo wá fẹ́ kẹ́yin fáǹsì mi ṣe fún mi sìn ni pé, ẹ̀yin olólùfẹ́ mi, nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ni pé, ẹ bá mi comment ní under comment section mi. Ẹ bá mi fi àdúrà ran bàbá yìí lọ́wọ́. Kẹ́mi ọlá wọn túbọ̀ gùn, kó túbọ̀ pẹ́ fún wa lórí ilẹ̀. Torí mi ò ní bo inú Ọlọ́run mọ́ra o. Inú Elédùmarè mi ní bò mọ́ra. Bàbá mi yẹn ló fún mi níṣẹ́ yìí. Lọ́nà àwọn fi tinútinú yọ̀ǹda fún mi. Kí n fẹ́ yín olólùfẹ́ mi. Kẹ́ jàǹfààní ẹ̀. Ẹ wá bá mi pín gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ jẹ́ kó lọ. Káwọn èèyàn túbọ̀ jàǹfààní ẹ̀. Kẹ́ tó wá fẹ̀mí ìmoore hàn. Kẹ́ comment, kẹ́ love. Kí lẹ máa lọ wá o? Ẹ lọ wá ọmọ ológbò tó ti ń dájẹ̀ kiri. Ọmọ ológbò tó ti ń dájẹ̀ kiri yìí. Kẹ́ wá ilé ẹyẹ ìgà tó jábọ́ fúnra rẹ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tó pé. Ẹ wá sí. Kẹ́ wá lọ wá ìtágìrì tó kawó dáadáa tó pé. Ẹ wá ẹyọ kan sí. Ìtágìrì yẹn kó jẹ́ èyí tó ti gbó dáadáa ṣùgbọ́n kó má tóbi jù. Ẹ fi kún. Ṣé wá rí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ẹ kó sínú odó yín. Kẹ́ gún dáadáa kó kúnná lẹ́bẹ́lẹ́bẹ́. Kẹ́ wá fi ọṣẹ kó. Ọṣẹ èyíkéyìí tí wọ́n bá fẹ́, ẹ fi kó. Tẹ́ bá fọṣẹ kó tán, kí lẹ máa fi pò ó? Kí lẹ máa fi pò ó? Ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ lẹ máa fi pò ó. Ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ òun lẹ máa fi pò ó. Tẹ́ bá fẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ pò tán, kẹ́ wá kó sínú ìkòkò ajere. Ìkòkò ajere ẹ kó sínú ẹ̀. Kẹ́ wá tẹ̀ ní ifá Ògúndábèdé. Odù ifá Ògúndábèdé ẹ tẹ̀lé lórí. Kẹ́ wá lọ wá ìyá agbe, ìyá àlùkò, ìkórídẹ original. Ẹ tẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí, ẹ tẹ̀ gúnnú ẹ̀. Ẹ tẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí gúnnú ẹ̀, inú ọṣẹ yẹn. Ṣé wá rí olórí owó tí ẹ ná ní ìlú tí ẹ̀yin wà yẹn? Ìkórídẹ yẹn, àwọn ìyẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn máa tẹ̀ gún láàrin ráǹdì báyìí ni. Tẹ́ bá ti tẹ̀ sínú ẹ̀ ráǹdì báyìí. Kẹ́ wá fi owó yẹn, kẹ́ fi sáàrin méjì àwọn ìyẹ́ yẹn, kẹ́ tún tẹ̀ gún ọṣẹ yẹn. Wọ́n ní kẹ́ lọ gbé síbì kan fún 7 days. Iṣẹ́ tí mo ti ṣe ni o. Iṣẹ́ yìí tó ti fún mi sìn, ó ti pẹ́ o. Kì í ṣe pọ́n ṣẹ̀ fún mi o. Ìgbọ́n wọn náà wọ́n yọ̀ǹda kí n fún àwọn olólùfẹ́ mi náà. Káwọn náà jàǹfààní ẹ̀. Ẹ gbé síbì kan fún 7 days. After 7 days, ṣùgbọ́n ibi tẹ́ máa gbé sí òkè ni ẹ má jẹ́ ó kanlẹ̀ mọ́ o. After 7 days, ẹ lọ máa bú ẹ̀ ń bẹ́ o. Báwo lẹ ṣe fẹ́ máa lò? 2 péré lọ́sẹ̀. Tó bá jẹ́ Monday, Tuesday ni wọ́n fẹ́ mú. Tó bá dẹ̀ jẹ́ pé Thursday, Friday ló fẹ́ mú. Ijọ́ 2 péré ni kó fi wẹ̀ lọ́sẹ̀. Láàárọ̀ kùtùkùtù, kóòrùn tó yọ rárá, bú kó lọ fi wẹ̀. Bú kó lọ fi wẹ̀. Wàá rí bí ìyanu yẹn ṣe máa ṣẹlẹ̀ nínú ayé ẹ. Ire o.